A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó dé ọ̀dọ̀ gbogbo àwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ nílé lóko àti lẹ́yìn odi. Mo fẹ́ ṣe àlàyé ìdí tí ìjà ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti kábíyèsí His Imperial Majesty Ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọgẹ̀gẹ̀ III Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ tí kò ṣe lè parí àti àwọn conditions tó lè mú kí ìjà náà parí. Fídíò yìí ó máa yí ìròrí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn padà, especially àwọn Christians tí wọ́n máa ń pe ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní arọ́bàfín, àyàfi tí wọ́n bá fi ìmáàmù Ògbómọ̀ṣọ́ sí ipò ara wọn, tí wọ́n dẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ Jésù tó ní nífẹ̀ẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Síwájú kí n tó máa bá àlàyé mi lọ, ó ṣe kókó ká ṣàlàyé fún wa kí ni ojúṣe ọba sí àwọn aráàlú. Ojúṣe ọba pọ̀, ṣùgbọ́n màá sọ ẹyọ kan eléyìí tó bá analysis tí mo fẹ́ ṣe lọ. Nínú ojúṣe ọba ni kí ọba jẹ́ ẹni tí ó mọ̀ pẹ̀tù sí aáwọ̀ nígbà tí àwọn ọmọ ìlú bá ń jà, láláì figbá kan bọ̀ kan nínú, láláì dẹ̀ fi sí ẹ̀gbẹ́ kan ju ẹ̀gbẹ́ kan lọ. Tá a bá ń wo fídíò yìí lọ, a wá jọ wò ṣé kábíyèsí His Imperial Majesty Ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọgẹ̀gẹ̀ III Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ ṣé wọ́n ṣe déédéé láàrin ìmáàmù Ògbómọ̀ṣọ́ àtàwọn tó fẹ́ yọ wọ́n nípò. Ṣé wọn àfi síbì kan ju ibì kan lọ, ṣé wọn àdẹ̀ figbá kan bọ ìkan nínú. Kí n tó lọ sí orí ọ̀rọ̀ kábíyèsí àti ìmáàmù Ògbómọ̀ṣọ́, ẹ jẹ́ á kọ́kọ́ jọ wo fídíò yìí ná ká lè bá understand ibi tí problem ìmáàmù Ògbómọ̀ṣọ́ ti bẹ̀rẹ̀ àti ẹni tó da àárín ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti kábíyèsí rú. Bàbá máa lòwó lọ tọ́ba tí wọn ò ní máa bú wa lókèèrè wípé a yan ọ̀dẹ̀ wá. Ẹ rí i pé ńgbà tá à ń gbàdúrà fún lèmámù, Ọlọ́run sì fún àyàn. Kò síbi lèmámù yìí ó dé nísìn tí wọn ò ní mọ̀ pé lèmámù Ògbómọ̀ṣọ́ dé. Bẹ́ẹ̀ náà là ń fẹ́ fún ọba tí ń bọ̀. À ń sì ń gbàdúrà ní ọdún tí ń bọ̀ lágbára Ọlọ́run. Ọba tí ń bọ̀ àjọṣepàdé nìní lágbára Ọlọ́run. À ń sì ń gbàdúrà pé tá a bá rí màdàrú kó tó dòṣù kẹta á yàn ọba mi ní agbára Ọlọ́run, ní àfitọ́ Ọlọ́run kan. Ọlọ́run kò sì ní jẹ́ àṣìyàn. A kí gbogbo wa. Bàbá tí wọ́n ń sọ̀rọ̀ nínú fídíò tá a wò tán yẹn, àwọn ni wọ́n ń pè ní bàbá àrí àgò. Olóyè ni wọ́n ní ààfin Ṣọ̀ún. Wọn tó wá ń ṣe olóyè lásán, àwọn ni olórí fún gbogbo àwọn olóyè Ṣọ̀ún. Ní àkókò tí bàbá yẹn sọ̀rọ̀ yẹn, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò tí ì kéde orúkọ kábíyèsí Ọba Ghandi gẹ́gẹ́ bí Ṣọ̀ún tuntun fún ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ rí i pé bàbá ń fi ìmáàmù Ògbómọ̀ṣọ́ proud nínú fídíò yẹn. Wọ́n ní kò síbi tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ máa dé tí wọn àní mọ̀ pé èèyàn débẹ̀. Wọ́n ní irú ọba bẹ́ẹ̀ yẹn òun náà làwọn fẹ́ kó lọ yàn fún ìlú Ògbómọ̀ṣọ́, tó ń túmọ̀ sí pé bàbá náà gba ti ìmáàmù Ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀. Kí wọ́n á lóde tí ajá tó rí ni tó ń yọ̀rù tó fi di ajá tó ń gbó. Kí ni ẹ̀ṣẹ̀ tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣẹ̀ bàbá àrí àgò? Ẹja tún wo fídíò yìí. Gbogbo àwa mùsùlùmí ẹ jẹ́ á gbọ́ dáadáa. Gbogbo àwa mùsùlùmí Ògbómọ̀ṣọ́ mò ń bá wí o. Àtẹ̀yìn tẹ́ ẹ jókòó láàfin tẹ́ ẹ wà nù mọ́sálásí. Bá a bá parí Ramadan yóò tán ṣé àtúndì bẹ̀rẹ̀ jímọ̀ ń bẹ̀. Ẹ bẹ̀rẹ̀ jímọ̀ ń bẹ̀. Táwọn Christian náà wá débẹ̀ fáwọn náà fẹ́ bẹ̀rẹ̀ tàwọn. Bíṣọ̀ nǹkan fẹ́ lò kó fáwọn oníṣẹ̀ṣe náà láàyè mi. Ìfẹ́ wo lẹ rò páwọn tó ń jókòó tì í nísìnyí? Ó dẹ̀ gbélé dáadáa ẹbí bàbá rẹ̀ àgò léèrè tí mo fẹ́ wí. Bàbá rẹ̀ àgò pè mí. Wọ́n fi fídíò kan hàn mí pé ìmọ̀mọ̀ yìí náà ẹ̀gbọ́n tẹ̀ kí n mo sì sọ. Mo sọ lórí mímbàrí. Mo ní nínú Kùránì tiwa. Ọlọ́run sọ pé àwa mùsùlùmí nìkan láwà lìjọ́ náà. Ṣé mo sì sọ? Tí Kùránì wá sọ nìyẹn. Kùránì wá sọ pé yìí ò ní wọ̀. Kí wá ní problem tèmi pẹ̀lú yẹn? Ṣé bí wọ́n máa ń sọ ní ṣọ́ọ̀ṣì tiyín náà pé for God so loved the world. John 3:16. Gbà Olúwa fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Ó fi ọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo fún wa. Pé ẹni tó bá tẹ̀lé kì yóò ṣe kinní kan. Ṣùgbọ́n ní iyì àìnípẹ̀kun. Ebi iyì àìnípẹ̀kun yẹn náà níjọba ọ̀run tẹ́yìn náà fẹ́ wọ̀. Ṣé bẹ́ẹ̀ ní táwa náà ò bá rìn nílànà Kìrìsìtẹ́nì àníwọ̀jọba ọ̀run tí wá ṣe lè máa bí yín nú. Àkíni tí wá ń bí yín nú fún. Bẹ́ẹ̀ náà ń sọ bẹ́ẹ̀ ń ṣọ́ọ̀ṣì yín.
àmọ́ ẹni tó wà nú ẹ̀sìn wa mò ń sọ ẹjọ́ nítorí ọlọ́run kí ló ń bí bàbá rẹ̀ àgò nù pé mo sọ ní tó wà nú ẹ̀sìn wa ẹ wá gbọ́ ẹ gbọ́ dáadáa o ẹ wá wo bàbá rẹ̀ àgò yìí tí wọ́n nífẹ̀ẹ́ ẹ̀sìn títí wa tí wọ́n fi hàn mí pé ṣé ní tí mo sọ yìí dáa bàbá rẹ̀ àgò wa ń jókòó sí tẹ̀fsíìrì tiyín so ìfẹ́ ẹ̀sìn wa náà ní débẹ̀ náà fi ń jókòó tì í bàbá rẹ̀ àgò kò ní bàjẹ́ fún yín láéláé ṣùgbọ́n ẹ rántí ẹ̀yin náà bímọ. kí n tó ṣe àlàyé fídíò tí ẹ wò tán yẹn nǹkan kan ń bẹ tí mo gbọ́dọ̀ sọ tí mi ìbá ní sàbò sí. kí ọba Ghandi kí wọ́n tó di Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ní bàbá rẹ̀ àgò tí ń gbègbèsẹ̀ láti yọ ìmáàmù Ògbómọ̀ṣọ́. bàbá rẹ̀ àgò ni wọ́n kọ́kọ́ kọ lẹ́tà ní orúkọ Ṣọ̀ún in council sí ìmáàmù Ògbómọ̀ṣọ́ wípé kí wọ́n step aside. kí ló dé fà á tí bàbá rẹ̀ àgò fi ṣe bẹ́ẹ̀? àlàyé náà lẹ gbọ́ lẹ́nu ìmáàmù yẹn. ìmáàmù ní àwọn ṣe kútùbà kan tí àwọn ti sọ wípé gbogbo ẹni bá ti ṣe ẹ̀sìn míì láyé yìí yàtọ̀ sí ẹ̀sìn Islam wọn à ní wọ àlùjánnà. ọ̀rọ̀ yìí ló bí bàbá rẹ̀ àgò nínú tí wọ́n ṣe invite ìmáàmù Ògbómọ̀ṣọ́ sí ilé wọn. ìgbà tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ sí ilé wọn wọ́n lọ pẹ̀lú Alhaji Isiaq Ayílára ìyẹn bàbá mọ́gàjí nílé Ayílára àti Alhaji Isiaq Ṣẹ̀kẹ̀ǹgbẹ̀dẹ̀. ìgbà tí wọ́n débẹ̀ bàbá rẹ̀ àgò wọn expect pé bóyá ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọ́n á máa fi àyà lálẹ̀ níwájú àwọn wọ́n á tọrọ àforíjìn àbí wọ́n á kó ọ̀rọ̀ wọn jẹ. ṣùgbọ́n ìmáàmù Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ kó máa sòdodo wọ́n ní táwọn sọ yẹn òdodo ni nǹkan tí ń bẹ́nu àlùkùránì wa òun náà ni àwọn sọ yẹn. ṣebí ń bẹ́nu bíbélì tàwọn Christians náà wípé gbogbo ẹni tí ó bá gba Jésù lólúwa àtolùgbàlà rẹ̀ kò ní ní ìyà ìnípẹ̀kun wípé wáì tí n táwọn wá sọ yẹn á ṣe máa bí bàbá nú. látìgbà náà ni bàbá rẹ̀ àgò ti ní ìkórìíra fún ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí wọ́n dẹ̀ ṣe ń gbégbèsẹ̀ láti yọ wọn. eléyìí túmọ̀ sí pé bàbá rẹ̀ àgò wọn fẹ́ ìmáàmù tí ó máa sòdodo, ìmáàmù tí a máa parọ́, ìmáàmù tí ò ní lè sòdodo, ìmáàmù tí a máa sọ ohun tó dùn mọ́ wọn nínú, ìmáàmù tí ó máa sọ pé ẹ̀sìn Islam àti ẹ̀sìn Christianity nǹkan kan náà ní méjèèjì wípé kò síbi tí Ọlọ́run ọba ti pe ẹnìkankan ní kèfèrí òun ni bàbá rẹ̀ àgò ń fẹ́ bíi ìmáàmù ààfin. ẹ dákun torí tọlọ́run gbogbo mùsùlùmí ìlú látòrí àwọn olórí ẹ̀sìn látòrí àwọn olórí ẹ̀sìn tẹ dórí àwọn ọmọ kéékèèké tá a jọ máa kéwú. ó dọwọ́ wa ká sọ̀rọ̀ ẹnu wa. ó dọwọ́ wa ká sọ̀rọ̀ ẹnu wa ká lè bẹ̀rù Ọlọ́run pẹ̀lú ntá ké. ká má pè ẹnìkan kèfèrí. ká má pè ẹnìkan ní kèfèrí. ká má pè ẹnìkan lẹ́lẹ́bọ. ká má pè ẹnìkan lẹ́lẹ́bọ. Ọlọ́run fúnra rẹ̀ ó pe àwọn èèyàn ní kèfèrí. Ọlọ́run gangan fúnra rẹ̀ kò pa àwọn èèyàn kèfèrí. ẹni tó lè jẹ́ kèfèrí. ẹni tó lè jẹ́ kèfèrí. òun náà lẹni tó mọ Kùránì. òun náà lẹni tó mọ Kùránì. ọmọ kéwú. tọ́mọ kéwú. tọ́dọ́lọ́mà. tí ò wá tẹ̀ lọ́nà. ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kó wá pé má kunna mu'adhibina hatta nab'atha minkum rasul. bí a lè fìyà jẹ yín ká pè yín kèfèrí àbí ká fìyà jẹ yín. àní fìyà jẹ kankan nínú ẹ̀dá tèmi Ọlọ́run ọba dá àyàbí kẹ́ mọ̀ mi Ọlọ́run ọba. tí ò wá mọ̀ láwa pé kèfèrí. ẹni tí ọba mọ̀ Ọlọ́run tó sì mọ̀ Ọlọ́run tá a pè kèfèrí. ẹni tó wá mọ̀. ẹni tó mọ̀ Ọlọ́run. tí ò wá bọ́lọ̀ mọ̀. tí ò bọ́lọ̀ mọ̀. gẹ́gẹ́ ni kèfèrí. irú ẹni bẹ́ẹ̀ ni kèfèrí. Ọlọ́run ò ní ṣe wá ní kèfèrí. Ọlọ́run ò ní ṣe wá ní kèfèrí. ṣẹ́yìn náà ti rí reasons tí bàbá rẹ̀ àgò tí wọ́n ṣe gba ti ìmáàmù ààfin àti ìdí tí wọ́n fi ń ṣe tàwọn tí wọ́n fẹ́ yọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ nípò. bàbá rẹ̀ àgò ti rí ìmáàmù Ògbómọ̀ṣọ́ bí alákatakítí látàrí òdodo tí wọ́n ń sọ. wọ́n wá ń fẹ́ ìmáàmù tí ò ní lè máa ṣàlàyé ẹ̀sìn Islam fún àwọn mùsùlùmí bí Ọlọ́run àti ànábì rẹ̀ ti ṣàlàyé. wọ́n ń fẹ́ ẹni tí a máa sọ fún wọn pé ẹ̀sìn Islam àti Christianity nǹkan náà ní méjèèjì. irú ìmáàmù yẹn ni wọ́n fẹ́ kó replace ìmáàmù Ògbómọ̀ṣọ́. ẹ rí i pé nínú fídíò tá a wò tán yẹn ìmáàmù ààfin parọ́ ń bẹ̀ pẹ̀lú wípé kò síbi tí Ọlọ́run ọba tó ti pe ẹnikẹ́ni ní kèfèrí nínú àlùkùránì. ẹ rí i pé irọ́ lélẹ́yìí. nínú Islam kí náà ń pè ní kèfèrí? gbogbo ẹni tí ó bá ti ṣe Islam kèfèrí ni, ṣùgbọ́n àní pè wọ́n lọ́mọ ná nígbà tí wọ́n àti kú. ṣe rí i pé mi tí mo gba Islam gan tí ò tí ì pẹ́ mo mọ kéwú gan ju ìmáàmù ààfin lọ. mo kàn ṣe àwọn àlàyé fún wa kẹ́ ẹ lè bá a mọ ibi tí problem ìmáàmù Ògbómọ̀ṣọ́ ti bẹ̀rẹ̀, kẹ́ ẹ dẹ̀ lè mọ̀ pé kí ọba Ghandi tó dé sógbómọ̀ṣọ́ ìní àwọn nǹkan tí ń gbìyànjú láti yọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ nípò. ẹ wá jẹ́ ká wo fídíò yìí ká fi mọ ń tó ṣẹlẹ̀ láàrin ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti kábíyèsí. ẹ̀ṣẹ̀ wo ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣẹ̀ kábíyèsí? ṣé kábíyèsí dẹ̀ ní àníyàn láti yọ ìmáàmù Ògbómọ̀ṣọ́?
gbangba ní kábíyèsí ti sọ wípé mi ò sọpọ́ọ̀tì àwọn táwọn fi di ọba, pé mi ò dúró ti àwọn, mo tako àwọn. Mo sì sọ bẹ́ẹ̀ fún kábíyèsí pé òótọ́ lẹ sọ, mi ò sọpọ́ọ̀tì yín lóòótọ́. Ìyẹn náà ó jẹ́ kí kábíyèsí mọ̀ pé mi kì í parọ́. Tó bá ṣe pẹ́ lòmíì ni yọ́ ọmọ ọ̀rá bàbá ni pé tọ́ba tí yín la ṣe. Yọ́ a máa fi Kùránì búra, kódà yọ́ ọmọ sọ bí tó ti lọ sa Kùránì láì mọye ìgbà nítorí tiwọn láì ṣe bẹ́ẹ̀, èmi kì í parọ́. Mo sọ fún kábíyèsí ńjọ́ náà pé kò sí bí mo ṣe fẹ́ sọ̀pọ̀tì yín. Bẹ́ẹ̀ bá wò dáadáa, ẹ̀yin bíi 23 lẹ contest. Nínú ẹ̀yin 23, méjì péré la lè nàka sí kó jẹ́ tó jẹ́ Kristẹni nínú yín. Gbogbo àwọn bíi 21 mùsùlùmí ni wọ́n. Èmi ni ìmáàmù gbogbo àwọn 21 yẹn. Báwo lẹ ṣe wá rò pé màá fi èèyàn 21 tí wọ́n jẹ́ mùsùlùmí lẹ̀ tó sì jẹ́ mi ni gbogbo wọn ń sáré wá bá pé ìmáàmù bò láti ṣe kí n wá sọ̀pọ́ọ̀tì ẹ̀yin tẹ́ jẹ́ Kristẹni, kò ṣeé ṣe. Pàtàkì jùlọ ẹ̀yin tó wá jẹ́ pásítọ̀ mi lè sọ̀pọ́ọ̀tì yín náà. Kábíyèsí ẹ̀yin náà mọ̀ pé mo ṣe sọ fún yín jọ́ náà lélẹ́yìí pé mi ò parọ́. Nígbà tẹ́ ẹ sì fẹ́ fún mi lésì, ẹ sọ fún mi wípé tó bá jẹ́ ẹ̀yin náà ni gẹ́gẹ́ bí pásítọ̀ èyí tí mo ṣe yẹn lẹ́yìn náà ó ṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọ́n sọ wípé àìsọ̀pọ́ọ̀tì yín tí mi ò sọ̀pọ́ọ̀tì yín yẹn wọ́n àánú tó ń bí yín nú tẹ́ ẹ fi ń ṣe tẹ́ ẹ ṣe. Ṣùgbọ́n mi sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀, àwọn kan ni wọ́n ń dà yín láàmú. Bẹ́ẹ̀ bá gbàgbé ẹni tí ó kí yín tó mi ò sí nínú gbogbo Ògbómọ̀ṣọ́ yìí, tó kí yín ní kọ̀rọ̀ tó kí yín ní gbangba, tí mo sì gbìn ìfẹ́ yín sẹ́mi gbogbo mùsùlùmí, kì í ṣe l'Ógbómọ̀ṣọ́ nìkan àti ní gbogbo àgbáńlá ayé, láti jẹ́ kí gbogbo wa lè sọ̀pọ́ọ̀tì yín. Ṣùgbọ́n n tá à ń rí ò dàbí ìgbà tẹ́ mọ̀ tó mọ̀ ń tá a ṣe. Ọlọ́run kó má ṣàbámi dúró tì í. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ pọ́ìntì méjì nínú fídíò tá a wò tán yẹn, ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo ńlá káyè kájọ wòye sí pọ́ìntì alákọ̀ọ́kọ́. Kábíyèsí wọ́n challenge Ìmáàmù Ògbómọ̀ṣọ́, wọ́n ní ìmáàmù ò support àwọn nígbà táwọn aspire láti di Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́. Ṣùgbọ́n nígbà tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ give reasons tí wọ́n á sì support kábíyèsí, ẹ rí wípé kábíyèsí padà wà convinced. Kábíyèsí padà fira wọn sípò Ìmáàmù Ògbómọ̀ṣọ́, ń ló fà á tí wọ́n ti sọ wípé tó bá já wọn náà ni nǹkan tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣe yẹn ń làwọn náà máa ṣe. Àwọn náà ò lè fọmọ ìjọ àwọn sílẹ̀ káwọn wá lọ support ẹni tó jẹ́ Muslim. Ìyẹn fi hàn wá pé kábíyèsí His Imperial Majesty Ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹgẹdì III Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́, wọ́n wà reasonable, wọ́n dẹ̀ ní àníyàn láti yọ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ nípìlẹ̀. Ṣùgbọ́n àwọn tí wọ́n fẹ́ yọ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní tipátipá, àwọn ni wọ́n ń pressurize kábíyèsí. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ understand nǹkan tó ń ṣẹlẹ̀, ń ló fà á tí wọ́n ti sọ wípé àwọn mọ̀ pé àwọn kan ní ń da kábíyèsí láàmú. Point ẹlẹ́ẹ̀kejì, Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní nígbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n kéde kábíyèsí gẹ́gẹ́ bí Ṣọ̀ún tuntun fún ìlú Ògbómọ̀ṣọ́, àwọn kí wọn, àwọn dẹ̀ gbin ìfẹ́ wọn sí àwọn èèyàn lọ́kàn. Ẹ já wo àwọn fídíò sí ká fi wò bóyá irọ́ ni ìmáàmù ń pa àbóòtọ́. Ọba kábíyèsí aláyélúwà Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹgẹ kẹta, Ṣọ̀ún and paramount ruler of Ògbómọ̀ṣọ́ land. Abẹni Ọlọ́run, ìgbà wọn yìí Ọlọ́run jẹ́ ọpẹ́, ìgbà wọn yìí Ọlọ́run jẹ́ ọpẹ́, Ọlọ́run jẹ́ ọpẹ́. Bí mo ṣe fẹ́ kí tọ̀dọ̀ mi pẹ́, jẹ́ kí tiwọn náà pẹ́. Dédé tí mo fẹ́ fún wọn ni kò ṣẹlẹ̀ sí mi náà. Ṣé àpò mi náà fẹ́ kí n pẹ́? Mo fẹ́ káwọn náà pẹ́. Kájọ pẹ́ gan. Kí n lò wọ́n gbó káwọn náà lò mí gbó. Kájọ lóra wa. Ká lóra wa gan. Ọlọ́run yóò dáa fún kábíyèsí. Lẹ́yìn náà, inú ilé wọn Ọlọ́run ò ní jẹ́ ó dàrú. Ilé Ọláoyè Ọlọ́run ò ní dàbẹ̀rù. Ilé Ọláoyè Ọlọ́run ò ní dàbẹ̀rù. Gbogbo tí ń bẹ ń bẹ Ọlọ́run jẹ́ ó lọ ọlẹ̀. Ọlọ́run bá wa paná wàhálà, jẹ́ kí gbogbo ẹ̀ tọ́, kí Ghandi máa jọba lọ. Ọlọ́run kò má ṣe jẹ́ orí bẹ́ẹ̀. Ó tó di pé akim aṣàdúrà fún bàbá wa Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ọba Ghandi Afọlábí Ọláoyè
òru mọ́ gẹ́gẹ́ kẹta. ọlọ́run bá alẹ́ kí ọlá tó ní àdúró tì lọ́dọ̀ ọlọ́run kó má ṣe àbáwá dúró tì wọ́n. àṣeyọrí tó pọ̀ ọlọ́run kó bá wa ṣe fún wọn. nínú wákàtí àwọn àfáà máa ń dá fẹ́ni tí wọ́n bá nífẹ̀ẹ́ pọ̀ gan-an. wọ́n ní ayé yìí kálá ṣe ti kú iṣẹ́ ọlọ́run má fà ṣe ti sọ̀rọ̀ yìí gbogbo àdáwọlé àtàfọkàntẹ̀ àṣeyọrí ọlọ́run fún ọba ṣe. ọlọ́run kó jẹ́ kí wọ́n ní àṣeyọrí lórí àwọn tí wọ́n gbé lọ́wọ́ f'Ògbómọ̀ṣọ́. wọ́n ní àfojúsùn tó pọ̀. wọ́n sọ kíní kan fún gbogbo wa. wọ́n ní àwọn ní 25 years progressive plan, 25 years developmental plan àwọn ní f'Ògbómọ̀ṣọ́. ìyẹn ni pé láàrin ìsìn tá a fi rí 25 years sísìn wọ́n ní lẹ́mìí ibi tí wọ́n ń fẹ́ k'Ògbómọ̀ṣọ́ wà. wọ́n fẹ́ kí Ògbómọ̀ṣọ́ tó bá máa bí 25 years sísìn ká wà at par pẹ̀lú àwọn ìlú ńláńlá lágbàáyé. a sọ pé Ògbómọ̀ṣọ́ ń compete pẹ̀lú Canada in the next 25 years k'Ògbómọ̀ṣọ́ máa compete pẹ̀lú Dubai in the next 25 years k'Ògbómọ̀ṣọ́ máa compete pẹ̀lú France. àwọn tó wà lórí ẹ̀mí wọn nìyẹn. kí wọ́n ṣe pé wọ́n kàn ní lẹ́mìí bẹ́ẹ̀ nìkan wọ́n ní pílánì fún wọ́n létò fún tó bá dàsìkò báyìí á ṣe báyìí tó bá dìgbà báyìí á ṣe báyìí à á nílò àwọn nǹkan báyìí láti ṣe báyìí à á nílò àwọn nǹkan báyìí láti ṣe báyìí gbogbo ètò yẹn ti wà ńlẹ̀. ìbẹ́lọ́hún wa ni wípé gbogbo àfojúsùn wọn yìí ọlọ́run jẹ́ ó wá sí ìmúṣẹ ọlọ́run jẹ́ ó wá sí ìmúṣẹ wala la ilaha illallah. ọba fúnra wọn gbà wọ́n sì sọ jáde lẹ́nu pé igi ìkéye dágbó ṣe. àwọn bùkátà sí sọ́pọ́ọ̀tì gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ nílé àti lẹ́yìn odi. èmi náà wá ń fi mímbàrí mo fi ẹnu ọba mo fi ń pe gbogbo wa. gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ pátá tá ń bẹ lé gbogbo àwọn Ògbómọ̀ṣọ́ pátá tá ń bẹ lẹ́yìn odi. ìlú kan ò ní lọ síwájú báwọn tí wọ́n bá jọ ọmọ ọbẹ̀ ò bá dìde sí. àwọn afa wọn ní wà máa yarfa al-awtanu illa rijaluha. bí àwọn tí wọ́n jọ ọmọ ìlú kan ò bá gbé ìlú yẹn ò lè dára ẹ̀ gbé. kò sí bí ọmọ ìlú kan ṣe lè nífẹ̀ẹ́ wa tó l'Ògbómọ̀ṣọ́ tí ẹ wàá fẹ́ kó dáa fún lu wa jùlọ àwọn lọ. torí bẹ́ẹ̀ ìlú tiwa lélẹ̀. ṣé ẹ̀yin náà ti rí bí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣe fi ìfẹ́ gidi hàn ọba Ghandi nígbà tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde orúkọ wọn gẹ́gẹ́ bí Ṣọ̀ún tuntun fún ìlú Ògbómọ̀ṣọ́. ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣàdúrà fún wọn. wọ́n gbé ìfẹ́ wọn sáwọn mùsùlùmí lọ́kàn nítorí lákòókò yẹn àwọn fámìlì kábíyèsí gan wọ́n ń bínú nígbà náà tí wọ́n ní kábíyèsí òkè ń sọmọlé àwọn. kọ́mọ́dà bírọ́ ẹ̀yin náà wo fídíò yìí. ìjọba wa His Excellency Governor Ṣèyí Mákindé a mọ̀ yí pé ọ̀jọ̀gbọ́n tí orí rẹ̀ pé gbà níyìn ẹ bá wa gbìyànjú ibi tí ẹ ní sùúrù fún wa dé ó kù díẹ̀ káàtó ẹ̀yin lẹ ní kí ká ní sùúrù kí ẹjọ́ owó fi parí ní court tẹ́ gbé fún wa yìí kò tẹ́ wa lọ́rùn. bẹ́ẹ̀ni. Afọlábí Ghandi tó ń pera rẹ̀ lọ́mọ Ọláoyè ẹnìkan kò mọ̀ nínú ìdílé wa. gbogbo ìdílé mẹ́wẹ̀ẹ̀wá pátá kò sẹ́ni tó mọ Ghandi òun ní pera rẹ̀ lọ́mọ ìdílé Ọláoyè. bàbá rẹ̀ gan ti du oyè rí tí ò rí jẹ torí wọ́n béèrè lọ bàbá rẹ̀ wípé bàbá tó bí bàbá rẹ̀ níbo ni ká àwọn wọn ò rí yanjú. Ghandi náà nígbà tó dé abéèrè pé mo lé yín ó nílé kan lẹ́gbẹ̀ẹ́ odò ọlọ́kọ́ ni kọ̀mọ́kọ́lé wọ́n wá gbé lù. so àjọ àmọ́ rí rárá. pẹ̀lú fídíò tí ẹ wò tán yẹn ṣé kábíyèsí ọba Ghandi ṣé wọ́n wá in position
láti sọ fún Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wípé kí wọ́n lọ step aside títí di ìgbà tí àwọn á fi mọ̀ bóyá ọmọ ilé Ayélára ni wọ́n ní tòótọ́ àbí wọn kì í sọ ọmọ ilé Ayélára. Ibi tí kábíyèsí ti ṣàṣìṣe nìyẹn. Nígbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti sọ fún kábíyèsí wípé kí wọ́n lọ rè step aside títí dìgbà tí kábíyèsí á fi yanjú issue tí wọ́n ní pẹ̀lú àwọn fámìlì wọn, kò yẹ kí kábíyèsí náà sọ fún Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wípé kí wọ́n lọ step aside. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ understand wípé àwọn kan ni wọ́n ń disturb kábíyèsí, àwọn kan náà ń pressurize wọn. So Ìmáàmù Ògbómọ̀ṣọ́ fẹ́ bá kábíyèsí ní issue kankan. Wọ́n ṣàdédé lọ sí court, ṣùgbọ́n nígbà tí Ìmáàmù gbọ́ wípé there was a plot láti ti Central Mosque, òun ló fà tí wọ́n ṣe lọ gba court injunction wá. Wọ́n dìídì gbé kábíyèsí lọ sí ilé ẹjọ́. Ìmáàmù ò ní choice ni. Ẹ jẹ́ ká fi Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sí ipò ara wa. Ẹ wá tún wo fídíò yìí kẹtún rí àwọn àbòsí míì tí kábíyèsí ṣe fún Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Mo fi àwọn dọ́kúmẹ́ǹtì kan hàn kábíyèsí lẹ́yìn ìtàn tí mo pa, lẹ́yìn àlàyé tí mo ṣe. Mo tún wá fi àwọn dọ́kúmẹ́ǹtì kan hàn wọ́n. Kábíyèsí wá sọ fún mi pé pẹ̀lú àlàyé tí mo ṣe àti dọ́kúmẹ́ǹtì táwọn rí, àwọn fún mi ní 98% pé ọmọlé Ayélára ni mí. Kí n tó dìde, wọ́n tún ní ìmáàmù, wọ́n ní sáà kábíyèsí, àwọn sọ di 99%. A sì kíra wa. Lẹ́yìn yẹn, wọ́n wá béèrè lọ́wọ́ mi pé bọ́rọ̀ yìí ṣe rí. Torí pé àwọn mọ̀ pé àwọn èèyàn wa wọ́n sì máa wá ọ̀nà wo làwọn lè fi yanjú ọ̀rọ̀ yìí. Kí n gba àwọn nímọ̀ràn gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. Ó sọ pé ẹ ṣeun. Wọ́n ní ìmọ̀ràn tí màá gbà yìí lákọ̀ọ́kọ́ òun ni wípé àwọn tí wọ́n ń wá báyìí, ẹ sọ fún wọn pé àwọn bàbá yín tí wọ́n gbéṣẹ̀ lánàá ni wọ́n ṣiṣẹ́ yìí. Ẹ sì ní túnṣe àwọn bàbá yín wò. Ẹ bá sọ bẹ́ẹ̀, àlàáfíà ó dé lẹ́ẹ̀kan náà. Ìmọ̀ràn àkọ́kọ́ tí mo fún wọn nìyẹn. Kábíyèsí sọ fún mi wípé àwọn ò lè lo ìmọ̀ràn yẹn kí n mú mi wá. Now, mo wá ń rò lẹ́mìí tèmi pé àkílódé tí kábíyèsí ò lè lo ìmọ̀ràn yìí, torí ipá ti rí irú ẹ̀ tí kábíyèsí ò tí ì gbàmọ̀ràn yẹn tẹ́lẹ̀ lọ́dọ̀ mi àbí gbà lọ́dọ̀ ẹlòmíì tí wọ́n sì ti ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ bíi méjì wá. Ilẹ̀ seminary ní theological school tàwọn Baptist tó tẹ́ máa fọ́tẹ́ kọjá wájú ẹ̀kẹ́ tó débí. Ìgbà tí bàbá kábíyèsí dé, ó di iṣu. Àwọn olóṣùpá, àwọn fámìlì tí wọ́n ní ilẹ̀ yẹn, wọ́n dìde. Lẹ́yìn yẹn, wọ́n kọ̀rọ̀ yẹn wá dọ̀ wọn. Ibi tí bàbá yanjú ẹ̀ sí náà ni pé báwo ni ilẹ̀ yìí ṣe rí? Wọ́n ní bàbá kábíyèsí àná ló yọ̀ǹdẹ̀ fún wọn. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, èyí tí bàbá kábíyèsí àná ṣe yẹn, àwọn dúró bẹ́ẹ̀, àwọn náà ní kú ń bẹ́ẹ̀. Èyí tó bá wà ń bẹ́ẹ̀ láàárín sẹ́mínárì àti olóṣùpá, ẹ lọ ṣẹ́tù ẹ̀. Níjọ́ tí kábíyèsí ti sọ bẹ́ẹ̀, àlàáfíà dé sáàrin wọn. Lẹ́yìn yẹn, mo fẹ́ tó má pẹ̀rẹ̀ mí wá. Ní Àjẹ́, à ń pe ibì kan ní ìlú kan ní Àjẹ́ l'Ógbómọ̀ṣọ́ ń bí. Ọba méjì ló wà ń bẹ̀, Aláàjẹ́ àti Aláàjẹ́ Ológo. Kéèsì yẹn dọ́dọ̀ bàbá pé ta ni authentic Aláàjẹ́ nínú àwọn méjèèjì. Tọ́lá àwọn méjèèjì náà ni wọ́n láwọn ní sẹtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ tó sọ àwọn di ọba. Ìbéèrè tí kábíyèsí béèrè náà ni pé èwo nínú àwọn méjèèjì ní Ṣọ̀ún àná fọwọ́ sí. Wọ́n sì náwó sí ìpele yìí. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni èyí tí wọ́n náwó sí yẹn náà tí Ṣọ̀ún àná tó fi jẹ tó faramọ́ lèmi náà faramọ́. Ó pọ̀ bẹ́ẹ̀ o tí mo lè máa sọ lọ. Ó ṣe pé lórí ibi tí bàbá tàná gbẹ́sẹ̀ sí, lórí ibi tán gbẹ́sẹ̀ sí làwọn náà gbẹ́sẹ̀ sí. Tí wàá ní ìnà kí fi ṣorí tọ̀bọ̀ ò ṣe. Bàbá kábíyèsí sọ pé àwọn ò gba ìmọ̀ràn yẹn tí mo mú wá. Mo ní mo nímọ̀ràn míì, wọ́n ní kí n mú wá. Ìmọ̀ràn míì tí mo tún ní
òun ni wípé ẹ sọ fún àwọn tí inú ń bínú àwọn fámìlì wa yìí pé kí wọ́n lọ sí kóòtù. Nígbà tí tàkọ́kọ́ wọlé ẹgbẹ́ kan lọ kóòtù, wọ́n sọ fáwọn pé ọba kì í sọ fún èèyàn pé kó lọ ilé ẹjọ́, ọba máa dájọ́ ni, ọba máa ń parí ọ̀rọ̀, ọba máa ń ṣe kankan ni. Wọ́n wá ní kí n tún mú mẹ́wàá. Onímọ̀ràn kẹta tí mo tún lè mú wá ni pé ẹ máa wò wá ràn. Ìgbà tí tàkọ́kọ́ wọ́ọ̀kì tí kẹ̀kẹ́ kejì wọ́ọ̀kì, ẹ máa wò wá ràn. Wọ́n wá ní òkè, wọ́n lẹ́lẹ́kẹ̀ẹ́ta tí mo mú wá yẹn làwọn á ṣe. Báwọn máa wò wá, àwọn ò ní gbé nǹkan kan. ẹ̀yin tí ẹ máa ń bú ìmáàmù Ògbómọ̀ṣọ́ àtẹ̀yin tí ẹ máa ń pè wọ́n ní arọ́báfín, ṣẹ́yìn náà ti rí wípé ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọ́n mú nǹkan tó pọ̀ mọ́ra, a dẹ̀ gbọ́dọ̀ fi wọ́n sí ipò ara wa. ṣé ẹ ti rí sìn wípé kábíyèsí His Imperial Majesty Ọba Ghandi Afọlábí Ọláoyè wọn ò ní àníyàn láti yanjú aáwọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin ìmáàmù Ògbómọ̀ṣọ́ àtàwọn fámìlì wọn bí kò sí láti yọ wọn. nǹkan táwọn tó fẹ́ yọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ fẹ́ òun ni kábíyèsí ń ṣe. nǹkan tí wọ́n fẹ́ ni wọ́n ń ṣe. tẹ́ ẹ̀ bá gbàgbé, bàbá Ààrẹ Àgò àwọn ni wọ́n kọ́kọ́ suggest kí kábíyèsí tó dé wípé kí ìmáàmù Ògbómọ̀ṣọ́ kí wọ́n step aside. nígbà tí kábíyèsí náà dé, ẹ rí i pé nǹkan tí bàbá Ààrẹ Àgò sọ ń gbà yẹn òun náà ni kábíyèsí náà padà ṣe. ibi bàbá Ààrẹ Àgò gbẹ́sẹ̀ sí, ibẹ̀ làwọn náà gbé ẹsẹ̀ wọn sí. ó túmọ̀ sí pé àwọn tó fẹ́ yọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ nípò, nǹkan tí wọ́n fẹ́ òun ni kábíyèsí ń ṣe, kò dẹ̀ yẹ kí eléyìí rí bẹ́ẹ̀. ìdí nìyí tí mo fi sọ wípé ìjà tí ń bẹ láàrin ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti kábíyèsí kò lè parí. tí ó bá parí, àwọn conditions kan ní láti ṣẹlẹ̀. kẹ́lẹ́ làwọn conditions náà? alákọ̀ọ́kọ́ òun ni kí kábíyèsí kí wọ́n gba àwọn fámìlì ìmáàmù Ògbómọ̀ṣọ́ nímọ̀ràn kí wọ́n lọ sílé ẹjọ́. ẹlẹ́ẹ̀kejì, kí kábíyèsí kí wọ́n lé gbogbo àwọn ọ̀tá ìmáàmù, àwọn tí wọ́n fẹ́ yọ wọ́n nípò, kí wọ́n lé wọn kúrò nínú ààfin. báwo lọ̀tá mi yóò ṣe máa gbé mi ṣépè láti inú ààfin tẹ́wàá expect kí n fi ojú re wo ẹni tí wọ́n ń lo ààfin rẹ̀? ìtumọ̀ ẹ̀ ni pé kábíyèsí ló gba àwọn yẹn láàyè tí wọ́n fi ń ṣe nǹkan tí wọ́n ń ṣe. ọ̀dà ẹ̀yin náà wo fídíò yìí. tó ti jẹ bàbá ka ìmáàmù tó ti jẹ láàyè yìí nínú ìlú yìí l'Ógbómọ̀ṣọ́ yìí kìí sòwò lálákọ̀ọ́kọ́ ọlọ́run kọ́ wọlé àlùbáríkà ẹnìkọ̀ọ̀kan wọn, ọlọ́run bá wa gbé wọn ṣubú, bá wa gbé Yínúsà ṣubú, àtòhun àti gbogbo àwọn tí ń tẹ̀lé, àti gbogbo àwọn tí ń ràn lọ́wọ́ tí ń tẹ̀lé. ṣẹ́yìn náà ti rí wípé kábíyèsí Ọba Ghandi wọn àṣe dáadáa pẹ̀lú bí wọ́n ṣe fi ààyè gba àwọn ọ̀tá ìmáàmù Ògbómọ̀ṣọ́ nínú ààfin láti máa gbé wọn ṣépè. so tí àlàáfíà bá máa jọba, tí ìjà yẹn bá máa parí, kábíyèsí ní láti stop àwọn tó ń ṣerú ìṣesí yẹn. wọ́n ní láti gba àwọn fámìlì ìmáàmù Ògbómọ̀ṣọ́ nímọ̀ràn wípé kí wọ́n lọ ilé ẹjọ́. kábíyèsí máa wá remain neutral. wọ́n á fi ìmáàmù Ògbómọ̀ṣọ́ àtàwọn fámìlì wọn sílẹ̀ kí wọ́n jọ máa bára wọn fà á, gẹ́gẹ́ bí àwọn èèyàn náà ṣe fi kábíyèsí àtàwọn fámìlì wọn lẹ̀ tí wọ́n ń bára wọn fà. ìgbà yẹn làlàáfíà tó lè jọba. lẹ́yìn ìgbà náà, ìmáàmù Ògbómọ̀ṣọ́ náà wá lọ gbé ẹjọ́ kúrò ní ilé ẹjọ́ nígbà tí àjọsọyépọ̀ bá ti wà láàrin ìmáàmù àti kábíyèsí. ẹ wá já bira wa, ṣé àwọn nǹkan yìí lè ṣẹlẹ̀? ta ló rẹ́dì láti ṣe àwọn nǹkan yìí? ìdí nìyẹn tí mo ṣe ní ìjà yẹn kò lè parí. ọlọ́run ọba nìkan ló lè parí ẹ̀. tí ẹ bá agree pẹ̀lú analysis mi, tí ẹ̀yin náà dẹ́gbà wípé ọ̀rọ̀ kábíyèsí Ọba Ghandi àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọlọ́run nìkan ló lè yanjú ẹ̀, ẹ drop opinion yín sí comment section. ṣùgbọ́n o, èmi ti sọ nǹkan tèmi máa ṣe ká ní pé mi ní sọ ohun ti ìlú Ògbómọ̀ṣọ́, nítorí pé èmi ò ní rẹ́rú ẹlẹ́rù kí n fa tèmi dání. ìwọ̀n bá dẹni tá ń pẹ́pẹ́ ó ń gbìjẹ ẹ̀yìn mọ́. ẹ wo nǹkan tèmi máa ṣe. bàbá kan pè mí, àgbàlagbà ni wọ́n, ṣùgbọ́n mi ò mọ̀ wọ́n rí. wọ́n láwọn máa ń ka write up mi, àwọn dẹ̀ nífẹ̀ẹ́ sí orúkọ mi,
akọ́ ni bí a ṣe ń ronú. Wọ́n láwọn fẹ́ kí n fira mi sípò kábíyèsí ọba ti ìlú Ògbómọ̀ṣọ́. Wọ́n ní tó bá jẹ́ kémi lọ́ba, báwo ni màá ṣe dá sí awuyewuye ìfàǹfà wàhálà eléyìí tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ láàrin ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ àti àwọn fámílì wọn. Mo jẹ́ kí bàbá náà mọ̀ wípé Yorùbá ní ọlọ́gbọ́n orí kò kí ń sí ẹgbẹ́ ọlọ́jọ́ orí, ọlọ́gbọ́n orí kò kí ń sí ẹgbẹ́ ọlọ́jọ́ orí. Nígbà míì Ọlọ́run máa fún ọmọdé ní ọgbọ́n, ìmọ̀ àti òye tí ò ní fún àgbàlagbà nínú rẹ̀. Ẹ̀kọ́ ń bẹ ń bi lè fún àwọn ẹ̀yin tẹ́ jẹ́ àgbàlagbà. Ẹ má jà máa fojú kiri ọmọdé. Nígbà míì ọmọdé lè provide solution sí nǹkan tí àgbàlagbà ò ní solution fún. Tó bá jẹ́ mi lọ́ba kí ni màá ṣe? Màá pe igun kínní àti igun kejì sí ààfin mi, ìyẹn imam àti àwọn tó ń tẹ̀lé wọn nílé ayé lára, àti àwọn tí wọ́n ní imam kì í ṣe ọmọ nílé ayé lára. Màá pè wọ́n sáàfin mi. Kí wá ni màá bá wọn sọ? Màá cite reasons mẹ́rin tí ò ṣe ní fún mi ní àǹfààní láti dá sí ọ̀rọ̀ inú ẹbí wọn. Reason number 1, there is something we call lack of familial knowledge. Ìyẹn túmọ̀ sí pé my lack of understanding about their family relationships, family dynamics and family history. Mi ò mọ̀ tán lé wọn, mi ò mọ̀ ọdún tí wọ́n ti jọ ń gbé bọ̀, mi ò mọ̀ àti máa ṣe bọ̀ wọn, mi ò mọ̀ àjọṣepọ̀ ilé tí ń bẹ láàrin wọn pẹ̀lú imam síwájú kí imam tó di imam. Tí ń bá wá ní kí wọ́n máa sọ̀tàn níwájú mi, in tó dá mi lójú ni pé kò sí kankan náà àwọn méjèèjì tí ó lè parọ́. Yorùbá ní tí wọ́n bá fún wèrè lọ́kọ́, ọ̀dọ̀ ara rẹ̀ ló máa roko sí. Desperation ti wà, àwọn kan fẹ́ kí ìmáàmù lọ dandan, àwọn kan nínú ilé wọn náà sọ pé ìmáàmù ò lọ bìkan. Desperation ti wà, and when people are desperate to take something from someone, they often distort history to suit their claims. So ìyẹn gbọ́dọ̀ yé mi bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, complexity of the issue tó complex ní issue tá ń sọ yìí. Ìmáàmù tí ń jẹ́ ìmáàmù síwájú kémi tó di ọba, mi ò mọ̀ bí wọ́n ṣe pa, mi ò mọ̀ bí wọ́n ṣe kún, mi ò mọ̀ bí wọ́n ṣe ṣe tí wọ́n fi mú ìmáàmù lọ sí iwájú ọba àná ní after tí ó jáwé olúborí níbi ìdánwò tí wọ́n ṣe fún wọn. Ó dẹ̀ dá mi lójú pé ọba àná, that's my predecessor, ó ńlá àkáyè ní wọn, yóò ní àwọn béèrè tí àwọn náà máa béèrè lọ́wọ́ wọn síwájú kí wọ́n tó proceed pẹ̀lú tọ̀bání ceremony. Issue tó complex ni, tí mi dẹ̀ ní òye, tí mi ní mọ̀ ń pa rẹ̀, ẹ̀yìn mi ni wọ́n ti ṣe. Ìyẹn ò ní fún mi láǹfààní àti dá sí. Ẹlẹ́ẹ̀kẹta, potential religious conflict. My intervention could spark a religious war if care is not taken. So I need to be very careful. Báwo mo ṣe fẹ́ dá sọ̀rọ̀ yìí tí òfin ní mú wà ládàání, tí n bá ní kí ìmáàmù step aside, àbí kí ìmáàmù kúrò ní orí ipò ìmáàmù, tí àwọn followers wọn, àwọn supporters wọn, tí wọ́n bá lọ yarí, tí wọ́n lọ dìpàǹpá, tí wàhálà bá lọ ṣẹlẹ̀ náà lókọ́, kí ni mo fẹ́ ṣe? Tí n bá dẹ̀ sọ fún àwọn ogun kejì ipé kí wọ́n fi ìmáàmù sílẹ̀ kó máa bá ìmáàmù ẹ̀ lọ, torí pé wọ́n ti gọra wọn, wọ́n ń bẹ láyé nígbàtí wọ́n fẹ́ fi ìmáàmù jẹ ìmáàmù tí wọ́n dẹ̀ sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí mo sọ yẹn náà ó lè bí àwọn yẹn náà nú, káwọn náà dìpàǹpá kí wọ́n gbójújà síra wọn, wàhálà lè ṣẹlẹ̀. Ṣẹ̀dẹ̀ rí ọ̀rọ̀ ẹ̀sìn, ó dàbí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ni. Tí Haúsá àti Yorùbá bá ń jà ní Kaduna, tí Haúsá bá fi lé ń pa Yorùbá, nǹkan tẹ́kàn máa gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni pé àwọn Yorùbá náà ní Èkó wọ́n ti ń pa Haúsá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ẹ̀sìn ṣe rí. So èyàn gbọ́dọ̀ wà very careful, èyàn gbọ́dọ̀ wà very careful. So yẹn ò ní fún mi láǹfààní àti dá sí. Ṣẹwárẹ́lẹ̀ kẹrin, àwọn Yorùbá ní pé mátàn mi ò kìí sorúkọ, èèyàn ni ò ní tanra rẹ̀, àwọn èèyàn tànyàn, èèyàn ni ò ní tanra rẹ̀. Ṣe rí àwọn ọ̀rọ̀ kan bẹ tí àwọn èèyàn máa fi ń tan àwọn ọba jẹ, wọ́n ní ọba ba lórí ohun gbogbo, kìí ṣe ayé tá ń lò lọ́wọ́ yìí. That's the truth. Gẹ́gẹ́ bí ọba, I need to understand the limitations of my traditional authority. Níbo ni àṣẹ mi ti bẹ̀rẹ̀, níbo làṣẹ mi dé dúró.
so that tí n bá pàṣẹ fún igun kìíní, igun kìíní lè mọ́ tẹ̀láṣẹ mi, àìtẹ̀láṣẹ mi yẹ kò yẹ kó bí mi nínú. Fún bí àpẹẹrẹ sìn, mo ní kí ìmáàmù step aside, ìmáàmù ní àwọn ò lè step aside, ìmáàmù wá gba ilé ẹjọ́ lọ. Mi ń gbọ́dọ̀ listing sí àwọn tó ń sọ wípé ẹnu mi ọ̀kálù, ẹnu ìmáàmù rúdù, mi ń gbọ́dọ̀ tẹ̀lé wọn. Òfin ló fún ìmáàmù láǹfààní láti ṣe bẹ́ẹ̀. Tí n bá dẹ̀ pàṣẹ fáwọn ọgbọ̀n kejì pé ẹ lọ ní sùúrù, ẹ fi ìmáàmù sílẹ̀ kó máa bá máàmù ẹ lọ, táwọn náà wà tẹ̀láṣẹ mi, kò yẹ kó bí mi nínú, kò yẹ kó dùn mí, ó yẹ kí n mọ̀ pé ayé ti lajú, òfin fún wọn láǹfààní láti gba ilé ẹjọ́ lọ. So kò yẹ kí yẹn dùn mí. So I need to understand the limitations of my traditional authority. Kí wọ́n á ní máa ṣe gẹ́gẹ́ bí ọba, solution wo ni máa prefer, ọ̀nà àbáyọ wo ni máa múlẹ̀. Ó náà ni pé máa rọgbọ̀n kìíní àti gbọ̀n kejì kí wọ́n gba ilé ẹjọ́ lọ. Máa wá wọ́nù wọn pé mi ò fẹ́ wá lánàá lú mi, anybody tó bá bára wọn jà, máa fà lé àwọn agbófinró lọ́wọ́, wọ́n wà gba ilé ẹjọ́ lọ. Ìyẹn tí n bá fẹ́ ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Tí n bá tún wá fẹ́ take side náà, mo tún lè fọgbọ́n ṣe, mo lè gba lọ́yà fún àwọn tí wọ́n sọ pé kí ìmáàmù lọ. Ìyẹn tẹ́mi náà bá fẹ́ kí ìmáàmù lọ, màá wá gba lọ́yà fún wọn, màá fọgbọ́n ṣe. Mo lè máa finance wọn gan títí tí ọ̀rọ̀ fi níyànjú. Eléyìí ni èmi rò pé ìgbéyàn ṣe lè dá sí ọ̀rọ̀ yẹn nìyẹn tí ò fi ní mú wà ládàá. So abiola ọba alikola kó bá dá àlàáfíà padà sílùú Ògbómọ̀ṣọ́, kó má jẹ́ kárí wàhálà ń lo ẹnì kọ̀ọ̀kan wa náà àti ní orílẹ̀-èdè Nàìjíríà. Subhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa anta, astaghfiruka wa atubu ilaik. Orúkọ mi ò yí padà, Abu Imran Fasco Bless, akọni bí wọ́n ṣe ń ronú.